Good morning to you, my lovely fans all over the world. Still remain Babalawo International. Gbogbo ẹ̀yin ọmọ ya mi tí ẹ ń wò mí. Mo máa sọ̀rọ̀ kan lánàá, mo ní ìgbìyànjú sí kókó. Tí o bá gbìyànjú, tí o bá sinmi. Babaláwo ń sinmi, babaláwo tó bá sinmi, aṣọ máa pọ̀ ọmọ lọ́rùn ni. Àfáà kò sinmi. Ojoojúmọ́ ló máa jó, babaláwo máa jókòó, ojoojúmọ́ ìwà àfáà máa jókòó, wòlíì pastors, wọ́n sinmi. That is the reason why tó máa fi rí pé àwọn mọ́sọ̀ àwọn tó sinmi ló ń lọ wájú. But èyí tó bá sinmi kò ní lọ wájú. Mi ò ṣe pé o, but mo gbà wá níyànjú, mo gbà wá nímọ̀ràn ni. Mo gbà wá níyànjú ni torí pé ká má sinmi. Tó bá sinmi lénìí, wọ́n lọ rẹpẹtẹ lénìí, ọ̀la ń kọ́, what about tomorrow? Most of àwọn èèyàn tó sáré safe, tó sáré èmi ìbò sá kò tí ì rán lọ ká máa di pé bíyá ìwọ fún alára ẹ tó sáré, ìwọ fún alára ẹ tó sáré rárá làálàá èèyàn láyé ó lè jẹ́ pé òun lọ́wọ́ máa wò tó máa fi bùkún yàn. Kò sẹ́ tó gbọ́ tán, a ò gbọ́n, mi ò gbọ́n, wò gbọ́n, kò sí wa tó gbọ́n, but à ń sa ni pé kọ́ lọ́n bá bùkún wa. Ó lè jẹ́ iṣẹ́ kékeré kan lèyàn máa mú sílẹ̀ tọ́nà máa là fún ẹ, láàbò tó lè máa tọwọ́ bọ̀ tó máa ṣe tọ́nà máa là fún ẹ. N fẹ́ kọ́ lọ gbìyànjú sẹ́yìn, but before you gbìyànjú di ṣiṣẹ́, before you gbọ́ òyìnbó sí mo sọ, mo ní before you gbìyànjú di ṣiṣẹ́, what you need to do, please and please help me to share the video. Help me to share the video. Help me to share the video. It's very, very important. N fẹ́ kó share yìí náà, ọmọ ìyá mi. Bóyá èpè ni àbí àdúrà ni, ìgbà tí mo bá ṣe ìtàn wàá ṣe kan fún mi. O mọ̀ pé mi ní mú iṣẹ́ irọ́ sílẹ̀, mi lè ní parọ́ fún ẹ. Mo type iṣẹ́ sílẹ̀ ni kí n má gbàgbé pé mi lè gbé sórí. Wo ọmọ ìyá mi, nọ́mbà mi lélẹ̀ 081 222 14891 081 222 14891. That's my number. Mo bẹ̀ mo rọ̀ ẹ́, go and help me to follow Babalawo International TV. Ẹ lọ follow ẹ, máa tún drop káàdì tó bá di weekend o, mi ní sọ ọjọ́ tó máa drop ẹ. So go and join Babalawo International TV. I'm going to drop it, but mi ní sọ fún anybody. Mo kàn máa drop ẹ in bunks. Ẹni bá mú kó load ẹ, bá mú kó bá load. So that's the reason why mo sọ pé kàn lọ follow ẹ. So báwo máa ṣe yìí, ọmọ ìyá mi, ẹ ká lọ wá epo ọ̀bùn yẹn lè rà ní bí 500. A lè rà kage sílẹ̀. A máa wá a lè ra 1 kilo ẹran ẹlẹ́dẹ̀ 1 kilo agbésínú apẹ́. Ara ẹran ẹlẹ́dẹ̀ 1 kilo agbésínú apẹ́. Tábàjẹ́ ẹran ẹlẹ́dẹ̀ 1 kilo agbésínú apẹ́. Àwa kó epo ọ̀bùn lórí, àmú òdìdá tàrí kan lórí. Àwa kó ewé rẹ̀ ní kòmí. Àwa kó lé lórí, a fi bò gbogbo ẹ̀ mọ́lẹ̀. A bá ti fi bò mọ́lẹ̀, ọmọ ìyá mi jó kó kúná, bá ti wá kúná, kí ló máa ṣe? Wàá máa bò sọ́wọ́, wàá máa ṣe kíni, wàá máa bò sínú epo ògèrè epo, wàá máa fi mọ ògèrè epo máa lálẹ́. Tó bá di àárọ̀ ọjọ́ kejì, ọ̀sẹ̀ ti àárọ̀ ọjọ́ kejì, ọ̀sẹ̀ lílé yìí fẹ́ tó kọ́ yìí, ọ̀sẹ̀ lílé yìí kí ló máa lọ wá ọmọ ìyá mi? Ẹran the same ẹran ẹlẹ́dẹ̀ yẹn ló máa lọ wá. O lè ra 1 kilo 2 kilo ra 1 kilo. Wàá ra díẹ̀, o tó lè ra díẹ̀ pẹ̀lú ẹ̀. So díẹ̀ tó bá rà pẹ̀lú ẹ̀ ra gbé sínú odó, kó jẹ́ ẹran òkìkí ẹran ni, kò gbọ́dọ̀ sí gun bẹ́ẹ̀, gbé sínú odó kó gun kákúná. Tó bá ti gun ó gúnná, mo sì wá gún epo ọ̀bùn pẹ̀lú ẹ̀, àbí kó gún epo ọ̀bùn kó kúnná, wọ́n sá gbé ẹran lẹ́dẹ̀ yẹn sí, wà tó gun pẹ̀lú ẹ̀. Ó bá ti wá gun pẹ̀lú ẹ̀, wá gún ewé ẹ̀rí kò mí yẹn náà mọ́, wá gún ewé orú òòjọ́, ewé ẹ̀rí kò mí yẹn wá gún mọ́ ẹran lẹ́dẹ̀. Ewé ẹran ẹlẹ́dẹ̀, epo ọ̀bùn, ewé rẹ̀ kò mí àti ewé ewúro òòjọ́ gun papọ̀. Bá ti gun papọ̀ ọmọ ìyá mi, tó bá ti gun papọ̀ pẹ̀lú ọmọ ìyá mi, kí ló máa ṣe? Wà wá po ọṣẹ wà gún ọṣẹ náà mọ́. Bá ti gún ọṣẹ mọ́, tó bá ti gún ọṣẹ mọ́, bá ti lè pé ó ti kúnná, wàṣọ wá da òróró màlúù wàṣọ wá da sí, wàtọ́ wá gun pẹ̀lú ẹ̀. Ọmọ ìyá mi, iṣẹ́ ó confirm, iṣẹ́ bá confirm àti kó confirm. Mo mọ̀ kọ́ wa níṣẹ́ yìí ni o, iṣẹ́ ìyọnu tàbí rí owó ni. Mo sọ fún wa, mo ní oṣù tó parí sẹ́ẹ̀, wàá rí owó sẹ́ẹ̀.
wà á rí owó àṣẹ ààbò wọ́n sá máa wo fídíò mi máa drop ẹ̀ máa jù sílẹ̀ kó bá lè rí owó iṣẹ́ tó bá dájú ó dájú ni. So bàbá tí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn ọmọ ìyá mi wọ́n wá fa sínú àwo sobí tó fi gbẹ́bọ sí oríta mẹ́ta tó yẹ kí wọ́n ti gbẹ́bọ òtítù ẹ̀ wọ́n ti gbà ó sí pọ̀ ti gbà mú ọmọ ìyá mi ìyẹn ni kọ́kọ́ wá inú àpẹ máa lọ sọ pé fẹ́ náà ikú bá sọ pé kò ṣe òní kò ṣe má béèrè question lọ́wọ́ mi do whatever I told you to ask you to do bó bá wù ẹ́ kó ló sọ pé kò máa béèrè lọ́wọ́ mi pé o lè fa sínú ike ni o lè fa sínú abọ́ ni o lè sa sínú ike ni fa sínú di ìka máa rán ẹni bá sọ pé kò ṣe ni kò ṣe sàábí ológun sí wí ló pé sàábí ológun sí wí a lè ra ìjẹ́ bó bá ti wù ẹ́ kó máa bẹ̀rù kó sọ pé mẹ́lẹ̀mú ló ta mẹ́lẹ̀mú náà bẹ́ẹ̀ ló máa wà ibẹ̀ ló máa wà. So lọ ṣiṣẹ́ yìí iṣẹ́ tó bá dájú sọ pé ó dájú ni o tested and confirmed tó bá lọ wá di àárọ̀ kùtù wàá máa ṣe kí ni wàá máa wẹ̀ láàárọ̀ kùtù wàá máa wẹ̀ ọṣẹ yìí láàárọ̀ kùtù wàá gbé sílẹ̀ ju ọjọ́ kẹta lẹ́yìn ọjọ́ kẹta yẹn bá rí pé ọjọ́ kẹta ni alẹ́ ọjọ́ o lè kọ́kọ́ fi wẹ̀ kọ́kọ́ fi ọṣẹ yẹn wẹ̀ láàárọ̀ kùtù bá dé alẹ́ tó bá dé alẹ́ wàá máa lo tẹlẹpo yẹn wàá máa fi kọtọ sínú epo wàá máa ṣàdúrà sí wàhálà wàá máa ṣàdúrà sí wọn bá ṣe ń ṣe nìyẹn ọmọ ìyá mi iṣẹ́ confirm iṣẹ́ ìdájú. Go ahead me to follow Babalawo International TV. By weekend I'm going to drop card there. Another card there. Mi ní sọ fún ẹ o mi ní sọ mo sọ pé mi ní sọ bọ̀ màá tó sọ bá dọ̀la màá tó sọ bọ̀ mi ní sọ fún ìgbà tó máa ṣe ó lè jẹ́ Friday màá ṣe ó lè jẹ́ Saturday. So go and follow Babalawo International TV. God will bless you. God to bless you. Orúkọ mi náà kò yí padà Babalawo International ọmọ ìyá mi. Go and do that. God bless you. Ire o.